ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lèyí tí bàbá aládùúrà tọ́. Kẹ̀dá máa ṣèrò pé ó yẹ kúrò níbẹ̀, ó dúró lé Kristi àpáta. Ilé mìíràn ìyọrí ló jẹ́, ó dúró lé Kristi àpáta. Ó ilé mìíràn ìyọrí ló jẹ́, ó dúró lé Kristi àpáta. Ìlànà tó tọ́ tí bàbá fi lélẹ̀, àṣẹ ìjìnlẹ̀ mímọ́ látòkè ọ̀run wá, ẹ̀mí àìdíyelé látòkè ọ̀run wá o, àṣẹ àdìtú tó fi fún wa. Kí ló wá dé tá a fẹ́ gba èṣù láàyè? Kí ló wá dé tá a dìyẹ wá jẹ̀ fún ara wọn? Ọmọ ìyá méjì máa ti kẹ̀yìn síra, bàbá mímọ́ ìwọ lè ṣẹ́gun. Èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni t'Apólò, èmi ni ti Mósè, èmi ni t'Árónì. Alẹ́ mi ni ti Pọ́ọ̀lù, èmi ni t'Apólò, èmi ni ti Mósè, èmi ni t'Árónì. Ṣùgbọ́n Jésù tó kú fún èmi àti rẹ, ó ní fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ. Ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lèyí ó tí bàbá aládùúrà tọ̀. Kẹ́dà má ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀, ó dúró lé Kristi àpáta. Ilé mìíràn ìyọrí ló jẹ́, ilé mìíràn ìyọrí Iṣẹ́ ìríjú wa náà dá, orí ìjìnlẹ̀ wa náà dá, ẹ̀mí ìjìnlẹ̀ wa náà dá. Ṣé bá ṣe fún wa náà la ṣe ń ṣe? Ṣé èkó kò ti wọnú àlìkámà wa? Bàbá màmá fẹ́ bẹ́ẹ̀, ọmọ màmá fẹ́ bẹ́ẹ̀, mímí mọ̀ bá wa tún ṣe, bàbá lè mọ̀ pẹ̀ rere. Ilé mìíràn ìyọrí ló jẹ́, Ilé mi ilé mìíràn ìyọrí, ló jẹ́. má ṣiyèméjì, kò tún sí ìpè mìíràn mọ́ tó ju èyí t'Olúwa fi fún wa. Ìfẹ́ sọ́lọ́run àti ìṣènìyàn la ó fi borí, ìṣọ̀kan la fẹ́. Ìfẹ́ sọ́lọ́run àti ìṣènìyàn la ó fi borí, ìṣọ̀kan la fẹ́. Ilé mìíràn ìyọrí, Ilẹ̀ mìíràn ìyanrìn ló jẹ́, márìn lórí ilẹ̀ tó ti máa rì. Jésù Kristi nìkan lọ́nà ìwé tó tọ́. Ìyanrìn máa ní
ó ti jọ gbé ilé yìí wá ga ṣe bó ṣe tọ́. Iṣẹ́ ìríjú wa náà dá, orí ìjìnlẹ̀ wa náà dá, ẹ̀mí ìjìnlẹ̀ wa náà dá. Ṣé bá ṣe fún wa náà la ṣe ń ṣe? Ṣé èkó kò ti wọnú àlìkámà wa? Bàbá màmá fẹ́ bẹ́ẹ̀, ọmọ màmá fẹ́ bẹ́ẹ̀, mímí mọ̀ bá wa tún ṣe, ká bá lè